eré la wá ṣe àwòbá ti ìjà wa o eré la wá ṣe àwòbá ti ìjà wa o ẹ bá kìlọ̀ fáríjẹ́ríjà kó máa lọ ẹ bá kìlọ̀ fáríjẹ́ríjà kó máa lọ. jẹjẹ nílẹ̀ rí wọn ṣá eré la. ká ló bá bẹ̀bẹ̀ sí yín lójú tẹ̀kàn jẹ́ àbòsí iná ni àbòsí tí ò jẹ́ lára látijọ́ ìjọ iná ni tó ń fẹ́ kìíní tó ń fẹ́ kejì tó ń fẹ́ kẹta lẹ́yìn àbòsí iná ni tẹ́ bá ti fẹ́ ṣe àbòsí náà lè máa kọ ọ̀ràn ẹgbẹ́ lẹ fẹ́ ṣe ẹ̀ bá ti jẹ́ ṣe kí ní ẹjọ́ torí Ọlọ́run ó ṣàárọ̀ kùtùkùtù Monday mi ní fẹ́ kọ́mọ kan fi ìṣẹ̀kúṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ lọ́sẹ̀ tuntun lóṣù tuntun alábòsí ni yín ọmọ kọ́mọ kan tí ó bá gbé wèrè wánú ilé yìí kó lọ ló ń lè dádì ẹ ní o alábòsí ni yín kó lọ ló ń lè dádì ẹ ní o alájí wo kan wo lélẹ̀ kejì tó fẹ́ kẹta tó fẹ́ kẹrin òun náà rèé òun náà ló ń bá yín lọ tí ò jẹ́ kẹ́ kú alájí ni wọ́n fi fẹ́ rú àwọn eléyìí náà ètò rẹ̀ alájí láìkí nǹkan ńláńlá ni àwọn wo làwọn eléyìí torí Ọlọ́run wà láwọn eléyìí àwọn wo ni àwọn wo lẹ ń lo fáwọn ẹ̀dá látọ̀dọ̀. mo máa lu anybody ọmọ kù sílé mi o mo máa lu anybody máa jọ lójú anybody dànù àtàwọn kọ́tọ́ pé wíìgì sórí mi ìná yẹn láì já anybody o. ṣàpẹ̀lẹ̀ ojú lóyò òyìnbó ibo láti mú wọn. wàhálà ti ẹ nìyẹn wàhálà ti ẹ nìyẹn ẹjẹ gbẹnu sọhùn jáde wọn fi ṣe yín ni ìjà láàárọ̀ ìjà lọ́sàn-án ìyá lẹ́bàá ní gbígbà rẹ̀ jẹ́ kó lè fún mi. ìyálé mi jẹ́ wọ́n nù mí o tó bá ẹgbẹ́ ní travel out ní sìn wọ́n sọ fún wọn lálábòsí lálàjá wọ́n ní mo kọ̀ gbára lé wọn ní ó bá ti tẹ̀lé ẹbí wọ́n sì dé ẹdúrà yín o ẹ ṣáà má kọ́ alábòsí ni yín ó ṣe tẹ̀lé nígbà tó bá yẹ bọ̀ èmi tí mo kọ́ sí máa ṣe fún àgbà yín ò tó lé o àgbà yín ò tó àgbà dára dání. yàrá wọn kúkú fèsì ra wọn ẹ̀rí wọn. wá mi ò mo ta sí ẹ o mo ta sí ẹ o mo tó ti yẹ wá o. èmi ò tiẹ̀ ní táìmù anybody bí báyìí mo dá wá rẹ̀ èyí tó mú wá lẹ ṣe máa lọ. àwọn tálájì gbé wọlé ẹjọ́ ẹ máa kọ àwọn yẹn kù ẹ má kù sí bíbáyìí. alájì ẹjọ́ nítorí Ọlọ́run ṣé kò tẹ pè mí wá ṣe mí báyìí. ẹ ṣàkọ sùúrù o ẹ̀yin ará ilé ẹ̀yin tèmi gidi gangan ẹ̀yin tèmi gangan gidi ẹ ṣàmọ bá ṣe ń ṣe bó ṣe ń lọ ẹ wo ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò lágbàlá wa níbi tá ti mú gbogbo ẹ̀wà tó ti ń gbóná fẹlifẹli ẹ ṣàmọ àwọn ìyàwó mi tó porch tó sweet tó pẹpẹrẹmpẹ tó pẹpẹrẹmpẹ ẹ ṣàmọ tuntun tálájì tún mú wá fún yín rèé ọmọ tó pẹpẹ snẹ tó lè lu anybody wọn fi lùlù sí. ẹ wo fọ́nkí ọmọ ilẹ̀ ní orúkọ ti tèmi o mo dẹ̀ ṣe wọnú léyìí ẹni tó bá gbé mọ́ lásán máa gé mọ́ ẹ̀dà nù ni. àwọn tó tiẹ̀ bẹ́ wá lọ́jọ́ sí wọn padà bẹ́ lọ ní tó bá dẹ̀ bẹ́ wà náà bí abẹ́ nítorí mi ò wọ́n anybody. mo lọ kó tẹ́ bọ̀. Ọlámídé lórúkọ tèmi ẹ̀yin aráalé ẹ kúlé. ẹ ṣàmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èmi Olúwakàbírà ọmọ bàbá Búsàrì alájà tó gbáskì tó ta yẹ́rìyẹ́rì aka màmá kò fòṣì ẹ ṣàmọ̀ ẹ wo ó pọ̀ ńlẹ̀ bí yẹpẹ̀ lẹ́ni tí mo mú wá fún yín lẹ́ni ẹ jẹ́ kó máa yé yín ara ọ̀tọ̀ ni ṣé tí ẹ rí ìyàwó tálájì gbé wá yóò jẹ́ kọ́kàn mi máa ṣe kíni kó máa pẹpẹ sinẹ́ kó máa ṣẹ́gẹ́ lẹ́yìn rẹ̀ àṣẹ ráwọn ànábì kan wọ́n máa padà so mọ́ transformer nínú ilé yìí. tèmi lẹ ṣe nìyẹn o àjọ wà ní a máa lu ẹgbẹ́ yìí ọmọ tó ṣe fẹ̀yìn náà wọn lè ṣe fún mi ó dìgbà tó bá tó gbéyàwó lé ẹ̀kọ́ tó mọ̀ èmi fagbó wá bí mi o ọmọ gidi lélẹ́yìí abẹ́gbọ̀ ìyàwó gidi ìyàwó aládùbáríkà lé ìgbà tó wọlé ni mò ń lẹ́run ojú ṣó ti yé yín lẹ́yìn. ó ṣe ìjì láì fún yín ni láì ṣe ìjà lè rí. àbí ẹ̀rí títí tí wọ́n rí ṣe ń gbà tó wà léwe. kò sí nǹkan tó fi ń ṣèyàn arúgbó ń gánà. kò sí nǹkan tó fi ń ṣèyàn. ẹni dẹ́ ń jẹ́ lọ sí ẹ̀wọ̀ ẹ jẹ́ kọ́ mọ bó ṣe ń lọ jà. àwọn aráalé gan ẹ fíìlì ẹ̀ then they feel it. then they run it down then go hold it. ẹ ṣàmù wọ́n ti hóòlù ẹ̀ àti padà gba sẹ́gbẹ̀ẹ́. ẹ jọ ẹyin tèmi mo lérè tí mo wá fún yín lẹ́nu ó ta lẹ́nu ó pọ̀ gan aya tèmi gan jáǹgbà tán fọ̀rọ̀ lọ̀ mí jẹ́jẹ́ mi náà ni mo jókòó ẹ ṣàmù iṣẹ́ tọ́lọ́run fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tọ́lọ́run fi rán wa ẹ ṣàmù ó ti mọ́ra kò síṣẹ́ mi ta lè ṣe tó lè yọwọ́ bíi òfófó yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ òfófó is my hobby amebo is my choice iṣẹ́ tí mo mọ̀ ṣe jù nìyẹn. ẹ wo ó kàn dùn mí pé mi ráyè bọ́ sí ojú pópó lẹ́ni ni ṣùgbọ́n pẹ̀lú pé mi ráyè lọ sójú pópó yẹn náà màá jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ ó pọ̀ ńlẹ̀ o ẹ̀yin ẹ fìdílé nǹkan ẹ fi nǹkan lédìí ẹ bá mi pè ya Síkírà ẹ bá mi pè bàbá Tájù ẹ bá mi pàǹtí mi àwọn ọ̀rẹ́ mi àwọn àbúrò mi gbogbo wọn ẹnì kan máa mọ̀ ní pé àrà ọ̀tọ̀ ni tuntun ni ó tó jẹ́ mẹ́ta o
mo lọ sí Gaza ni mo dẹ̀ ti dé báyìí ẹ bá mi dúpẹ́ tọ́lọ́run Gaza wọ́n dé pẹ̀lú abẹ́bẹ̀ lójú. Gaza ṣé kò téèyàn bá lọ ìlú bòmí ilẹ̀ aláwọ̀ funfun téèyàn bá máa dé èèyàn gbọ́dọ̀ dé pẹ̀lú nǹkan tuntun tó máa wọ pé ìyáálé mi ẹ ṣàmù ẹ pọ̀járe máa di ẹrẹ́ kí àwọn sẹ́lẹ̀sẹ́lẹ̀ ọmọ tó ṣe fẹ̀yìn náà a máa padà lè ṣe fún mi máa lù ó àwọn kan wà tó gbá ní orí third mainland bridge náà máa dúró sí náà ti máa fò sódò. ẹ ṣe jàre yálé mi jewelry kan wà tí mo fẹ́ fún yín o yes máa fún yín má worry ìrànjú yìí máa tún ra mi fún yín ẹ jẹ́ káwọn mi máa fọ nǹkan tí mo ṣe ń gbádùn kí ló ṣẹlẹ̀ lórí títí kí la rí gbọ́. ẹ wo eléyìí tí wọ́n wá fi lọ̀ mí jẹ́jẹ́ mi ni mo jókòó ìyá Bímpé ló déédéé fọ̀rọ̀ lọ̀ mí neighbor ìyá Bímpé ni ìyá Bímpé tá à ń sọ ìyá jọ ń tajà lọ́jà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ní ṣọ́ọ̀bù ẹ wà níṣẹ́ ló sọ fún mi pé neighbor òun tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù òun ó ń lọ́ta àlọ́ta ni wọ́n lórí ata tó wá ń lọ yìí ẹ̀yin aráalé níṣe ni wọ́n wá fẹ́ lọ ra ẹ̀rọ tuntun kán fi kún eléyìí tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfi bí wọ́n ṣe dé ọjà ni wọ́n bá sọ pé wọn ò bá kọ́sítọ́mà tí wọ́n máa ń ra ẹ̀rọ lọ́wọ́ ẹ̀ náà wá ní ó ní neighbor kan náà instead táwọn kan máa fi kó owó yìí lọlé káwọn kúkú yà sí ọ̀dọ̀ ẹbí ẹ̀rọ ní kọ́sítọ́mà wọn ta ẹ̀rọ náà ní káwọn rà kò kú ṣe pé bóyá original wà bí kan fake wà bí kan nǹkan kan náà ní gbogbo ẹ̀ ó dẹ̀ na ká tó wí ká tó fọ̀ wọ́n ti pèèyàn kan wá láti ta ẹ̀wọ̀n lára àwọn ni ọ̀gá rè ọ̀gá tá a bá nu ṣọ́ọ̀bù tó déédéé lálẹ́ wù lójijì ní arára ẹ fọkànbalẹ̀ ẹ má fọ̀ inú ọjà lẹ́wà insurance cover yín ṣeré lè báyìí ọ̀gá nìyẹn bá wọn negotiate wọ́n dẹ̀ bọ́gà negotiate wọ́n dẹ̀ kówó lọ́gàá lọ́wọ́ ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gá ti pòórá pẹ̀lú owó ǹjẹ́ ẹgbẹ́rọ wa ló bá di yán pẹpẹ skata kíní kan pẹ́pẹ́ sí o àwọn ò lè kọ́ ẹ̀rọ lẹ̀ o ẹ lè rẹ̀rọ o kí ló ṣẹlẹ̀ ṣe báwọn ti sanwó ẹ̀dẹ̀ ti fáwọn ní invoice ẹ mẹ́rọ wà kí ló wá le tó bẹ̀ káwọn dẹ̀ máa lọ wọn náà lè gbẹ̀rọ o ẹni tẹ́ kówó fún ó ti lọ wá ṣẹ́ni tó gbowó kì í ṣe staff wa ni àbí kì í ṣe ara yín bíbá inú àwọn mẹ́ni tẹ́ kówó fún o kò ń ṣe staff tiwa o ẹ̀yin lẹ bọ́ ẹ wà ń bí ìtajọ negotiate ìtajọ sọ̀rọ̀ ń sìn yìí ká ṣáà máa fọ̀rọ̀ gùn ó ṣáà di gbọ́n mi sí omi òtó ẹni gbowó lọ ààrí wọ́n ṣàpadà mú nínú owó tán pánú ṣọ́ọ̀bù wọ́n san owó fún àwọn tí wọ́n wá ra ẹ̀rọ padà ṣùgbọ́n èyí tó burú jù ńbẹ̀ ni pé ṣẹ́rọ́wó tán dá padà wà láì kò pé mo tún fi tà láìsí kò pé yáásín kò pé o ilé yóò lè bójúmọ́ rárá. ṣé wàá rí nígbà tí owó wà pé ẹni tán tiẹ̀ wá kówó fún gan ibẹ̀ ìdùnnú pé wọ́n ti ẹ̀dáwó mi padà ilé yá ló bá di ilé nígbà tó máa délé tó kawó lórí pé owó dín owó pè ǹjẹ́ kó padà lọ bá wọn pé ẹ ti yọ nínú owó yìí iye tí mo kó fún yín kọ́lẹ̀ kó fún mi padà ìwọ náà báǹkì ojú tó bá gbowó ní báǹkì ebó máa kà kó o tó lọ báǹkì dẹ̀ sọ pé tó bá ti gbowó kó o tó kúrò ní báǹkì kà tí ò bá ti pé wọ́n á fún ẹ sí tó bá pé òmùpówó ẹ ti pé nìyẹn ìrònú yìí ìkúdòrò. ẹ dákun mi lóde wọ́n ṣe yín ni àbẹ́yìn lè ṣe wọ́n ẹ dákun ṣe kí ló ṣẹlẹ̀. ẹjọ ṣé ládàgàdà tẹ fojú mi wá rí lẹ́yìn. alájà kí ni gbogbo eléyìí. ó dàgbà nígbà tí bọ́dà máa kawó ó ṣe slum nìyẹn tó lulẹ̀ lórí pówó òpè ìyẹn ló dùn mí jù ó lulẹ̀ wọ́n gbégbégbé wọ́n dúdú nígbà tó máa dán hospital ẹ pa òbóró mọ́. ìyàwó mi ìrònú yẹn ni ó jẹ́ lè lọ sórí pópó ẹ bá mi dá sí i. ìyàwó mi máa bá ẹ jà mọ́ lórí ọ̀rọ̀ yìí eléyìí máa bọ̀ wáyàkẹ́ lórí owó tẹ́mi bá máa wà á máa ṣiṣẹ́ owó á máa rí owó ju ti alúzi lọ. sọ tiẹ̀ ní ọkọ máa fi mi ṣàtàṣímẹ́ǹtì mi báyìí torí mo bẹ́ tẹ́nibọ́dì wá sínú ilé aláàjì tèmi sọ tiẹ̀ kí n sọ tèmi ní ẹjọ́ oníkálukú sọ tiẹ̀ torí èmi ò fẹ́ kílíṣì wèrè mi ò fẹ́ kílíṣì òṣì àìsọ tí ní kémi gan sọ tèmi àbáyín jà ìyàwó wọ́n mọ̀ pò ní mí ẹjọ́ mi ò ráyè wèrè. wọ́n fi ìjà ṣe ìyàwó yìí gbogbo ẹ̀rọ alẹ́ ẹ̀ wò ní tèmi ohun tí mo rí sí ọ̀rọ̀ yìí òun ni wípé tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ o torí wípé ṣe rí 140 yẹn ó possible pé kí màá yẹn ò bá kú ó sì lè rí 350 ó sì lè rí 400 by the time tí wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ ta
àmọ́ ó dàpọ̀ mo ṣe ń wo ọ̀rọ̀ yẹn máa yẹn ní issue BP ó jọ bẹ́ẹ̀ ó ní issue BP torí bí mo ti pẹ́ ti ṣe ń sọ àwọn kan tún fi tó wa létí náà mo gbọ́ alájọ mọ̀ ń pa pé ẹni yìí ó ní BP ẹni tó bá dẹ̀ ní BP tó bá ti ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń gbé sáyà ó máa ń dẹ̀ ń tètè fún wọn ní issue tí ó bá fún wọn ní stroke á fún wọn ní death sentence immediately ni láì dọ́gba ẹ̀yìn so ìyẹn ara dé tá a bá lose owó ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́kùtù ká fi ṣe torí pé kí ni when there is life there is hope. ẹ̀yin ará ilé ní tèmi o kí o máa follow right channel tó bá ti fẹ́ lọ kówó sí nǹkan anything bóyá business or anything ó máa kò ń ṣe gbogbo nǹkan tó bá sọ pé kíní ìyọ̀nà ni kí òun náà kọ́kọ́ lọ bèrè sí kó tó di pé èèyàn máa sọ pé òun fẹ́ lọ kówó lé business àbí òun fẹ́ lọ kówó ló kíní àkọ́kọ́ bèrè tó sọ tó make sense nìyẹn. ẹjọ́ nítorí Ọlọ́run ìyálé ọkàn ṣàgbẹ̀lójú yóò pupa láńtà so ẹ jẹ́ ká máa bèrè sí gbogbo nǹkan tá a bá kọ́kọ́ fẹ́ ṣe náà kó yẹ pé ẹ̀kọ́ máa kówó máa sọ pé kí ni wọ́n ń ta kí ni 5 kọ̀bọ̀ wọ́n ṣe gbá ọ bàbá mo sáré mọ́wó mo fẹ́ sáré invest sí mo fẹ́ sáré ṣe gbá no ẹ kọ́kọ́ try láti máa àti pé ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run díẹ̀ ká máa lóòótọ́ àmọ́ tí Nàìjíríà ṣe rí lọ́wọ́ ta wáyé. ara ń kan ayé ara ń kan everybody ara ń kan Nàìjíríà fúnra ara ẹ̀. ẹ jẹ́ kí a máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí gbogbo nǹkan tá a bá ń ṣe ṣe ti gbọ́ alájà ṣé kò jù báyìí náà lọ. kò jù bẹ́ẹ̀ lọ ní ti tèmi ìmọ̀ràn tèmi máa gbà yín ni pé lákọ̀ọ́kọ́ ìgbà tẹ́ ti rí i pé ẹ bá kọ́sítọ́mà yín bẹ́ẹ̀ níbẹ̀ yẹn ẹ ti rọra ṣe sùúrù ẹ dẹ̀ wá mọ̀ pé lè ní sùúrù nìyẹn ṣẹ́rí bọ́ ṣe ń gbé ọwọ́ yẹn wá ẹ ti mọ̀ pé àwọn oníbàràǹdà oríṣiríṣi style náà máa mú wánú ọjà ẹ ti máa tẹ̀lé wọn bọ́ńpà tó bọ́ńpà ẹ ti máa ẹ fira yín lọ́kàn balẹ̀ ẹ fira yín lọ́kàn balẹ̀ má bínú alájà ẹ fira yín lọ́kàn balẹ̀ kò sẹ́yẹlé kò sájíyẹ èèyàn làwa èèyàn ni àwa ẹ tẹ̀síwájú mà kò èèyàn làwa àwọn òǹṣẹ́ran lè à ń ṣe ẹ̀dìyẹ ń bí ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé nǹkan tẹ́mi máa gbà yín mọ̀ràn ni pé ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń lọ tẹ́ bá ti wọnú ọjà téèyàn kan bá ti ń sọ pé I get am for warehouse kò ní o baranda ló fẹ́ fi yín ṣe gbọ́rù nǹkan bẹ́ẹ̀ bó bá ti ní nínú sọ. make I go bring am for my shop irọ́ ni o baranda ló fẹ́ fi yín ṣe o ẹ má wulẹ̀ patronize irú èèyàn bẹ́ẹ̀ rárá tẹ́ bá ti dé shop tí ò ń ṣe pé ẹ rí stọ́ọ̀kì tẹ́ ẹ fẹ́ rà lójú korojú ẹjọ́ ń wora yín báyìí mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín ẹ má kówó yín lẹ̀ ṣé mo kọ́ ara ń kàn lù ara ń kàn lù o ara ń kan gbogbo aráàlú gan fúnra rẹ̀ so ní tèmi pàápàá jùlọ gẹ́gẹ́ bí bàbá wa ṣe tọ́ wa láti kékeré dáàdì mi á máa sọ̀rọ̀ kan wọ́n á ní ẹ̀yin ọmọ ọ̀sìn àkólé ayá yín ti pọ̀ jù ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin lẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ ra mọ́tò ẹ fẹ́ fẹ́yàwó ẹ fẹ́ ṣe kíní kan within 1 minute. bẹ́ẹ̀ni so àwa gan ẹ jẹ́ ká máa fira wa lọ́kàn balẹ̀ and I've got to realize something about life these days probably because of age or experience. tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi ìwọ̀nba ni mo máa ń jẹ́ kó dùn mí mo lè bínú tí n bá bínú màá tún pera mi padà wálé mi ní dúró kéèyàn kan ṣe wáàsí fún mi màá pera mi wálé pé ó má parẹ́ ẹ̀ dànù tó bá wà láyé wà ṣiṣẹ́ owó mi wà ra nǹkan tó tún ju eléyìí lọ má parẹ́ ó gbójú pàápàá ṣẹ́rí problem tí a bá nurse tí problem kan bá ṣẹlẹ̀ tá wá gbé problem yẹn sílẹ̀ báyìí tá wá gbàpò títì tá gbé kámẹ́rà fún tá wá ń yà tá ń wò tá ń yà tá ń wò inú ìṣòro yẹn náà máa dùn àá ni wọ́n kà mí kún mo wà important. lẹ́nìkan bá tiẹ̀ dún mọ́rùn mọ́ mi mú ìkẹwà yìí mo ti gbójú mi sàn. ayé tí ò le tí ò pé méjì ẹ̀mí ò ní duplicate yìí kọ́rọ̀ mi máa yé yín ṣẹ́rí ẹ bá ti ní problem kan ẹ rọra ignore problem yẹn bí ẹni pé nǹkan yẹn ò tiẹ̀ ṣẹlẹ̀ ẹ rọra gbé sẹ́gbẹ́ kan ẹ̀yin á rí pé fúnra ra problem yẹn lá mú solution wá fúnra rẹ̀ ló máa mú solution wá. ọ̀rọ̀ wa ló sọ wọ́n di bestie ọ̀rọ̀ wa náà ni ó padà tú wọn ká ẹ̀yin aráalé bàbá ní bp ṣe ń gbọ́ bàbá ní bp ẹjọ́ torí Ọlọ́run ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́kùtù ẹ̀jẹ̀ ríru ẹ̀jẹ̀ ká ṣe ní pẹ̀lẹ́kùtù ẹ má jẹ́ kí nǹkan kékeré kó máa bí wa nínú ẹni wọ́n ní ohun téèyàn bá ti mọ̀ kò lè pa ni o kò lè pa ni o má nìyẹn nísìnyí mo mọ̀ pé ó gbé kíní ẹ̀ sọ́kàn ni wọ́n ló dẹ̀ mọ̀ pé ó ní ìṣù bp tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá rọra bínú wàá jẹ́ kó dùn ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní 150 ní ìsìn wọ́n kó 100,000 fún wọn 50,000 àti make 50 yẹn báwo kò sí kó àti make 50,000 àti make over than that. Yes, that's true. So irú yẹn mo ti gbọ́ that's true ẹgbẹ́nu sàn wọ́n make over than that. mo tún sọnù yàrá yẹn
so ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bẹ́ ṣe gbọ́ táwọn ìyàwó mi ṣe gẹ́gẹ́ báwọn ìyàwó mi ṣe sọ ẹ ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì pẹ̀lẹ́kùtù ẹjọ́ rírò níwọ̀nba ẹ̀yin wọ́n tó mọ̀ pé ó lẹ́jẹ̀ òní ẹ̀yin gangan lẹ ń bára yín wíwé tó lẹ́yìn lẹ máa ń ṣe sófò kiri gbogbo àdúgbò. Oh my God Canada aya mi ò lè dúró síbí báyìí tí mo ní alájì ti rí ẹni yìí ní ara wọn alájà kílẹ̀ ń sọ yìí ẹ caution ẹni ẹ caution ẹni oh my God ọ̀rẹ́ padà làgbájú lọ owó wà ní tí wọ́n bá wà á nílò ọ̀rọ̀ ẹ má padà làgbájú lọ ọ̀rọ̀ ẹ á padà làgbájú lọ alájà ẹ bá mi díò pẹ̀lú ara nǹkan tó jẹ́ kí ìyálé mi sá kúrò àwa ta máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ àmójú ẹ̀jẹ̀ kò sí wàhálà ẹjọ́ oúnjẹ wọ̀lá láti máa jẹ lálẹ́ yìí àjọ máa lórí ètò alábòsí méjì irú nǹkan kó wọn bẹ wọ. ẹjọ́ ẹ̀yin ará lé nǹkan tó pa yín pọ̀ ló sì máa padà tún yín. màgbọ́ ṣàfihàn lọ́kàn báyìí wọ́n jẹ́ wọ́n nù èmi náà lọ́jọ́ sí o wọ́n sọ fún mi o wọ́n ní kò ṣọ́ra ẹ̀. alẹ́ tí lápá ni ẹ lò ṣe gbọ́ràn ni. wọ́n ní kò ṣọ́ra ẹ̀ alájí dẹ̀ ló pé tí o mọ̀ lọ sọ wá ní ṣọ́ra ẹ̀ ọmọ èkó ni mí ọmọ ràgbèjì sọ ọmọ èkó ni mí. a tó sùn yàrá yẹ everybody ẹ gbọ́ ẹ̀yin tèmi nílé ẹ jọ̀ọ́ àníri jù báyìí lọ lórí ètò lágbàlá wa lẹ́nu ẹ máa follow wa ẹ máa share lórí ìkànnì Newsbuster NGTV ẹ follow wa ẹ tẹ̀lé wa lórí Twitter lórí Facebook lórí Instagram lórí YouTube àpè méjì fún àkọ́tún ètò tá máa mú wá fún yín lẹ́sẹẹsẹ ẹ máa kọ́gbọ́n lóríṣiríṣi gẹ́gẹ́ bí ìyàwó mi ṣe sọ back to back ni ọ̀rọ̀ wa lórí ètò yìí ẹ wo ẹ mú kalẹ̀ tó tó next week edition máa gbá skill máa tayẹrẹ èmi ò mọ̀ fún àwọn kan jọ. ní kẹ́hìnà abẹ́bẹ́ lébè mi ò yàtọ̀ mi ò pawọ́dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ màmá òfòṣì alájà tó gbà sí wọ́n ti mọ̀ mí kò ní ìdíkìtẹ̀ mo tẹ̀ ti introduce ọlọ́run ti introduce mi kó tó di pé mo introduce ara mi Ọlámídé yìí náà ní ṣé ẹ̀rí mo tẹ̀ mọ́ kọ́tà alájì ń wá kiri ṣé ti ẹ̀yìn yìí ni ṣé ti wájú ni ṣé ti péyàn bí ó ti ohun rèé. no ó wà bẹ́ẹ̀ but ó di finish àwa là ń trend lọ́wọ́lọ́wọ́ àwa là ń rìn lọ́wọ́lọ́wọ́ eyelash yẹn làlájì rí lọ́jà. pupa là ń tà jọ́ntúnra náà. aláì tó yìnbó bá ṣe kírìmù mọ́ ẹlẹ́yà yìí rè ń ta. irọ́ ni àwọn eléyà lo vaseline wọ́n tún sì máa dán sí i. tóyìnbó bá ṣe alájà ẹ kírìmù ṣeun mọ́ ẹlẹ́yà yìí rè ń ta. alájà ẹ wá tiwa ò lè lọ ó wà ń bẹ́ẹ̀ ni. natural ni. má dẹ̀ yọ wíìgì èèyàn kan ní ìsìn amáríbójú wọn ṣe rí ṣé ẹni kí n má yọ. má bójú ẹ. wọn bí ya sè. ó ṣe Ọlọ́run o bójú mi gẹ́gẹ́ tóyìn tó ti bàjẹ́ tipẹ́tipẹ́ ó dìgbà tó bá tó fẹ́ yàwó kàrún kọ́ra ní tó balẹ̀. a nípàdé ayọ̀ ẹ̀yin tiwa ire o. Newsbuster NGTV. Please like, share, comment and subscribe to this channel.